Aláròyé máa wí o. Orí òkú mẹ́fà ni ọlọ́pàá ká mọ́ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yìí lọ́wọ́. Mẹ́fà lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan tí wọ́n ń pè ní Ku Klux Klans (KKK) ti iléèwé Akwa Ibom State Polytechnic tó wà lágbègbè Ikot-Osurua nípínlẹ̀ Akwa Ibom lọ́wọ́ àwọn agbófinró ìpínlẹ̀ náà ti tẹ̀ báyìí. Wọ́n bá orí òkú kan àti ìbọn ìléwọ́ kéékèèké méjì lọ́wọ́ wọn. Aláròye gbọ́ wípé ọjọ́ 28 oṣù kẹjọ ọdún yìí ni àwọn ọlọ́pàá agbègbè Ikot-Osurua nípínlẹ̀ Akwa Ibom gbá wọn mú lẹ́yìn tí akẹ́kọ̀ọ́ kan tóun náà ti fìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ náà lọ ṣòfófó fún wọn. Ọjọ́ 25 oṣù kẹjọ ọdún yìí ni àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà lọ dènà dé akẹ́kọ̀ọ́ kan tó kúrò nínú ẹgbẹ́ wọn tí wọ́n sì lù ú bàjẹ́ débi wípé ilé ìwòsàn ìjọba kan tó wà lágbègbè náà ló làjú sí. Lásìkò tí wọ́n ń lù lọ́wọ́, wọ́n jí fóònù olówó iyebíye kan àti $40 lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn tó gbádùn tán ló tó jẹ́wọ́ fáwọn ọlọ́pàá wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tóun ti fìgbà kan wà lára wọn tẹ́lẹ̀ ni wọ́n ṣiṣẹ́ ibi náà fóun. Bákan náà ló ṣàlàyé fáwọn ọlọ́pàá ọ̀hún bí wọ́n ṣe máa rí wọn mú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Timfon John tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún yìí sọ wípé lójú ẹsẹ̀ tí àwọn gba ìpè pàjáwìrì láti ọ̀dọ̀ akẹ́kọ̀ọ́ náà làwọn ti bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà lọ́jọ́ 28 oṣù kẹjọ ọdún yìí, àti wípé lásìkò náà làwọn mú wọn pẹ̀lú orí òkú àti ìbọn ìléwọ́ kékeré méjì. Alukoro ní àwọn máa ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fọwọ́ òfin mú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn yòókù tí wọ́n bá wà nílé ìwé náà láìpẹ́ rárá.